ẹ wá wò wọ́n o, èyí làwọn tí wọ́n fagilé ìbò June 12 àti ìdí tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ gan-an. Bí eré ni wàhálà ń bẹ̀rẹ̀, nígbà tó bá bẹ̀rẹ̀ ní di ńlá. Ọ̀rọ̀ ìdìbò June 12 1993 tó di ohun tí kò tán ní Nàìjíríà títí dòní yìí, bí eré náà ló bẹ̀rẹ̀, ó kàn jẹ́ pé kò pẹ́ rárá tó fi búrẹ́kẹ́ ni. Lẹ́yìn tí adájọ́ bá sì pẹ̀mẹ̀ ti pàṣẹ lọ́jọ́ 10 oṣù kejìlá 1993 pé wọn kò gbọ́dọ̀ dìbò lọ́jọ́ náà, ìyẹn ní June 12 tí àwọn ìjọba Amẹ́ríkà ti halẹ̀ mọ́ ọ̀gágun Ibrahim Babangida tó jẹ́ olórí Nàìjíríà nígbà náà pé kò gbọ́dọ̀ má ṣètò ìdìbò yẹn o, tí òun pàápàá sì ti gbà láti máa bá ètò náà lọ. Ohun tí gbogbo ayé rò ní pé níbẹ̀ ni ọ̀rọ̀ náà yóò parí sí, pé kò tún ní sí wàhálà kankan. Àṣé kùrukùru ojú ọjọ́ làwọn rí, bóyá oòrùn ni yóò ràn tàbí òjò ni àwọn pàápàá kò mọ kinní kan. Ṣùgbọ́n ní tòótọ́ ìdìbò náà bẹ̀rẹ̀ wọ́ọ́rọ́wọ́ lọ́jọ́ sátidé ọ̀hún, ọjọ́ àbámẹ́ta ọjọ́ 12 oṣù kẹfà 1993. Bí ìbò náà ṣe bẹ̀rẹ̀ wọ́ọ́rọ́wọ́ bẹ́ẹ̀ náà ló parí wọ́ọ́rọ́ tí kò sí wàhálà kankan níbìkan. Ohun tí Babangida àti àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ pẹ̀lú gbogbo àwọn tí wọ́n jọ fẹ́ da ètò ìdìbò náà rú ti rò ní pé kò sí kí wàhálà má ṣẹlẹ̀. Àmọ́ nítorí pé iṣẹ́ Ọlọ́run ju iṣẹ́ àfáà lọ, igbá kò lu igbá, awo kò lu àwo, ohun gbogbo lọ déédéé ni. 1,150 110,000 ní ibi tí wọ́n ti dìbò jákèjádò Nàìjíríà. Ní gbogbo ibẹ̀ kò sí awuyewuye níbìkan. Ó jọ pé àwọn ọmọ Nàìjíríà fúnra wọn fẹ́ dojú ti ìjọba ológun ìgbà náà, tí wọ́n ń purọ́ mọ́ wọn pé wọn ò lè dìbò kí wàhálà má ṣẹlẹ̀. Ìyẹn náà ni wọ́n ṣe tí wọn kò fi jà níbìkan. Ohun tó tún ṣẹlẹ̀ níjọ́ náà ni pé òjò kò rọ̀ rárá, bẹ́ẹ̀ lóòrùn kò ràn jù. Ohun tí gbogbo èèyàn ṣe gbà pé Ọlọ́run ọba fúnra ẹ̀ lọ́wọ́ sí ọjọ́ náà rèé. Nígbàrà tí wọ́n sì ti dìbò tán, kálukú bẹ̀rẹ̀ sí retí èsì ìbò náà, nítorí àwọn náà mọ̀ pé gẹ́gẹ́ bí aráàlú àwọn ti ṣe ojúṣe tàwọn. Òun ní ìbò kíkà yìí bá bẹ̀rẹ̀ lóòótọ́, àfi ti pé wọn kò ka ìbò náà tán tí wàhálà fi sọ. Bí ọ̀rọ̀ ti jẹ́ ni pé ètò ìdìbò tí wọ́n ṣe nígbà náà open ballot ni wọ́n pè é, ìyẹn ní gbangba làṣáàtà. Bí wọ́n ti ń dìbò ni wọ́n ń kà á, kò sí ààyè òjòrò rárá. Àwọn èèyàn tó bá fẹ́ dìbò fún ẹnìkan, wọn yóò tò síbi tí wọ́n ti gbé fọ́tò ẹni náà sí, wọn yóò sì ka iye àwọn èèyàn tó tò síbẹ̀ lójú gbogbo ẹni tó wà níbẹ̀ gbogbo. Ìyẹn iye ìbò tí wọ́n bá kà yìí náà ni wọn yóò kọ sílẹ̀. Ìyẹn ni pé oníkálukú àwọn èèyàn ni wọn yóò mọ iye ìbò tí wọ́n dì nílé ìdìbò wọn. Èyí fún aráàlú láǹfààní láti mọ iye ìbò tí wọ́n ń dì fún ẹnì kọ̀ọ̀kan. Nígbà tí yóò sì fi di ọjọ́ kejì, àwọn aráàlú ti ń ka ìbò náà fúnra wọn, wọ́n sì ń mọyì ẹ̀. Ní ọjọ́ kejì yìí náà sì rèé, àwọn National Electoral Commission NEC tó ṣètò ìdìbò náà ti bẹ̀rẹ̀ sí lẹ èsì ìbò ọ̀hún mọ́ ojú pátákó. Bí èsì ìpínlẹ̀ kọ̀ọ̀kan ti ń dé ni wọ́n ń lẹ̀ mọ́ ìta gbangba orí bọ́ọ̀dù wọn, tí àwọn aráàlú sì ń rí, tí àwọn oníròyìn sì ń gbé káàkiri. Ní ọjọ́ 14 oṣù June 1993 yìí, wọ́n ti lẹ èsì ìdìbò ìpínlẹ̀ 14 mọ́ ojú pátákó NEC, àjọ elétò ìdìbò. Gbogbo bí wọ́n ti ń ṣe yìí, ara Babangida àti àwọn ọmọ ogun ẹ̀ pẹ̀lú gbogbo àwọn tí kò fẹ́ kí ìdìbò náà wáyé kò gba kinní náà mọ́, nítorí wọ́n ti rí i pé tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ lẹ gbogbo èsì ìdìbò náà tán, kò sí ẹni tí yóò lè dá MKO Abiola dúró pé kó má ṣèjọba. Bẹ́ẹ̀ ní gbogbo àsìkò yìí, gbogbo aráàlú ló ti mọ ẹni tó wọlé. Kí àjọ tó ṣètò ìdìbò náà kàn lẹ èsì náà ni. Àwọn ẹgbẹ́ SDP ti ní èsì ìdìbò náà lọ́wọ́, àwọn NRC ti ní i lọ́wọ́, àwọn olùjẹ́rìí gbogbo àti àwọn tí wọ́n wá ṣe ojú ń tó títí dórí àwọn DSS àti ìjọba Nàìjíríà pàápàá ni wọ́n ti ní èsì ìdìbò náà ní gbogbo ìpínlẹ̀ tí ó ti wá. Ohun tí wọ́n ń retí kò ju ìkéde àjọ tó ṣètò ìbò náà lọ. Ó ti hàn gbangba pé Moshood Kashimawo Ọláwálé MKO Abiola ló wọlé. Ìkéde nìkan láràlú ń retí. Àmọ́ lọ́jọ́ 15 oṣù
kẹfà náà June 15 ìyẹn ọjọ́ kẹta tí wọ́n dìbò àwọn elétò ìdìbò náà kàn déédéé dáwọ́ ìkéde dúró ni wọn kò lẹ èsì ìdìbò náà mọ́ ara pátákó wọn mọ́ wọn ò sì ṣe ìkéde kankan kí ló ṣẹlẹ̀ ìgbẹ̀yìngbẹ́yìn làwọn aráàlú tó gbọ́ pé Clement Akpangbo tí í ṣe mínísítà ètò ìdájọ́ ló lọ bá Humphrey Nwosu tí í ṣe alága àjọ olùdìbò náà tó sọ fún un pé ìgbìmọ̀ ológun tó ga jù lọ sọ pé kó sinmi ìkéde náà ní kíámọ́sá Babangida ni alága ìgbìmọ̀ yìí bẹ́ẹ̀ ni àwọn ọ̀gá sọ́jà bíi Sani Abacha Joshua Dongoyaro àti David Mark pẹ̀lú àwọn míì wà nínú ìgbìmọ̀ náà ohun tí wọ́n bá sì sọ kò sẹ́ni tó lè yí i. àmọ́ o ìròyìn míì jáde nígbà náà pé Halilu Akilu olórí àwọn ẹ̀ṣọ́ sọ́jà tó ń ṣọ́ Babangida ló pàṣẹ kí wọ́n jí Nwosu tó ń ṣètò ìdìbò náà gbé tí wọ́n sì gbé e wọ́n ní wọ́n lù ú gidi gan níbi tí wọ́n gbé e lọ tí wọ́n sì lérí láti pa á tí kò bá jáwọ́ nínú ohun tó ń ṣe ohun tó ṣàhàn ni pé nígbà tí Nwosu yóò fi jáde síta ní ọjọ́ 15 oṣù kẹfà náà níṣe lójú ẹ̀ wú kùlùbùkùlùbù nígbà tí yóò sì sọ̀rọ̀ ohun òun náà ò já gaara mọ́ kátikàti lókù tó ń sọ àfi bí ìgbà tí ọmọ bá kú lọ́wọ́ adití. Nwosu sọ fún gbogbo ọmọ Nàìjíríà lẹ́yìn tó jáde níbi tí wọ́n tì í mọ́ pé àwọn kò ní lè máa gbé èsì ìdìbò náà jáde bí àwọn ti ń ṣe tẹ́lẹ̀ nítorí ọ̀rọ̀ tó jẹ mọ́ ti ètò ààbò security reason àmọ́ kò sí ẹni tí ọ̀rọ̀ náà yé rárá ohun tó ń sọ yìí kò yí ẹnì kankan ètò ààbò bíi ti báwo ṣé wọ́n fẹ́ jà ni àwọn wo ló fẹ́ jà wọ́n ti dìbò tán àbí kí tún ni ṣé àwọn kan fẹ́ lo tọ́ọ̀gì ni àbí àwọn ìjọba fúnra wọn ni wọ́n fẹ́ lo sọ́jà láti da ètò náà rú ọ̀rọ̀ tí Nwosu sàsọ kó tètè yé ẹnìkan ṣùgbọ́n kò pẹ́ tí kìí náà fi yé ẹni gbogbo nítorí níbi tí wọ́n ti ń sọ eléyìí ní ìròyìn ti jáde pé àwọn ABN Association for Better Nigeria ẹgbẹ́ Nzeribe àti Abimbola Davis ẹgbẹ́ táwọn ọmọ Babangida ń lò láti da ìbò náà rú ti tún gba ilé ẹjọ́ gíga Àbújá lọ ǹjẹ́ kí ni wọ́n tún lọ ṣe nílé ẹjọ́ wọ́n ní kí adájọ́ pàṣẹ pé NEC tàbí Nwosu kò gbọ́dọ̀ kéde èsì ìdìbò náà mọ́ títí ilé ẹjọ́ yóò fi dájọ́ tó wà níwájú àwọn Nzeribe pẹ̀lú àtìlẹ́yìn Babangida àti àwọn ọmọọṣẹ́ ẹ̀ sì rí i pé adájọ́ àgbà ìlú Àbújá Dahiru Saleh ló dájọ́ ọ̀hún níbi tí adájọ́ ńlá bẹ́ẹ̀ bá sì ti dájọ́ kò sí adájọ́ kéékèèké kan tó tún gbọ́dọ̀ yí i. Báyìí ni wọ́n dá ètò ìdìbò náà dúró ní June 15 tí Nwosu sì kéde fún gbogbo ayé pé wọ́n ti dá ètò ìdìbò náà dúró àmọ́ o àwọn ń gba ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn lọ. Kí ló ṣẹlẹ̀ tí àwọn èèyàn yìí dá èsì ìdìbò náà dúró? Èyí hàn pé ọwọ́ Babangida àti àwọn tí wọn kò fẹ́ kí Abiola ṣèjọba ti kanwọ́ ọ̀rọ̀ sì ti yanjú débì kan láàrin ara wọn. Àmọ́ ó kù ibi tí wọn yóò gbé gbà nítorí gbogbo ayé ló dúró tí wọ́n retí Babangida àti ìjọba rẹ̀ báyìí torí gbogbo àwọn tí wọ́n wá jẹ́rìí ìbò ni wọn ò tí ì lọ àwọn ará London ará Amẹ́ríkà àwọn ará Áfíríkà àti àwọn United Nations gbogbo àwọn olùjẹ́rìí ìbò yìí wà ní Àbújá níbi tí wọ́n kó ara wọn jọ pọ̀ sí ohun tó sì ń ṣẹlẹ̀ kò yé wọn. Ilé ẹjọ́ ti ní kí wọ́n dá gbígbé èsì ìdìbò jáde dúró bó tilẹ̀ jẹ́ pé gbogbo àwọn tí wọ́n wá jẹ́rìí àti àwọn ìjọba orílẹ̀-èdè gbogbo ni wọ́n ti ní i ṣùgbọ́n àwọn ọ̀tá June 12 ti dìde bíi ọ̀nà 4 ni wọ́n ohun tí wọ́n sì ń wá kojú bí wọn yóò ṣe dá ìbò náà dúró tí wọn yóò sì dá nǹkan gbogbo rú pátápátá. Àwọn ẹni àkọ́kọ́ ni àwọn ọ̀gá sọ́jà àwọn 4 kan tí wọn ò yé ṣiṣẹ́ burúkú lórí bí ìbò náà kò ṣe ní kẹsẹ̀ járí àwọn 4 sì ní Sani Abacha Joshua Dongoyaro David Mark àti Halilu Akilu gbogbo àwọn 4 yìí ni wọ́n lágbára gan nínú iṣẹ́ ológun ohun tó jẹ́ kí ọ̀rọ̀ wọn le ni pé bí àwọn ti ń ṣe yìí bẹ́ẹ̀ ni Babangida ń fi wọ́n lọ́kàn balẹ̀ pé òun wà lẹ́yìn wọn àwọn ọ̀gá sọ́jà yìí ní àwọn kò lè gbà kó jẹ́ Abiola ni yóò ṣe olórí ológun fáwọn David Mark tilẹ̀ lérí pé lọ́jọ́ tí wọ́n bá ṣe ìbúra fún Abiola lọ́jọ́ náà lòun yóò yìnbọn pa bẹ́ẹ̀ ni Abacha sọ fún Babangida pé ṣé pé Abiola ni yóò ṣe olórí fún mi ká má rí o nítorí pé àwọn yìí sì ti sọ ọ̀rọ̀ náà ti pẹ́ fún Babangida pé Abiola máa wọlé tó sì
ti ń sọ fún wọn pé òun máa mọ bí òun ṣe máa dá Abíọ́lá dúró tó bá yá, kò sí bó ṣe lè padà sọ fún wọn pé òun kò sí lẹ́yìn wọn mọ́. Ohun tó kàn ń fẹ́ ni bóyá wọn yóò jẹ́ kí òun máa ṣèjọba náà lọ. Àwọn kejì ni àwọn Ẹ̀máyà ilẹ̀ Haúsá tí Sultan jẹ́ olórí wọn. Kò sí ohun tó ń dùn Sultan Ibrahim Dasuki ní tiẹ̀ ju pé òun kò fẹ́ kí ogún tí àwọn bàbá àwọn fi sílẹ̀ fáwọn bàjẹ́ láti orí òun. Ó ní àwọn bàbá àwọn ti fa àkóso orílẹ̀-èdè Nàìjíríà lé àwọn Haúsá Fúlàní lọ́wọ́. Òun ò sì lè lajú sílẹ̀ kí kinní náà bọ́ sọ́wọ́ àwọn Yorùbá láéláé. Ìrònú tirẹ̀ nìyẹn. Ohun tí àwọn Ẹ̀máyà tó kù sì fọwọ́ sí fún nìyẹn, pé ìjọba Nàìjíríà ò gbọdọ̀ bọ́ sọ́wọ́ Yorùbá. Àwọn kẹta ni àwọn olóṣèlú inú ẹgbẹ́ NRC, National Republican Convention. Bó tiẹ̀ jẹ́ pé Yorùbá ni wọ́n fi ṣe olórí wọn, Ahmed Kusamotu, àwọn Haúsá ni wọ́n ní ẹgbẹ́ náà. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí ọ̀rọ̀ yìí sì ti ṣẹlẹ̀ ni wọ́n ti jìnnà sí. Wọ́n ní ti Yorùbá ló ń ṣe ìyẹn nítorí tó sọ pé ìbò tí wọ́n dì náà kò rújú, kí wọ́n jẹ́ kí àwọn gbà pé Abíọ́lá ló wọlé, nítorí tí àwọn kò bá gbà, àwọn sọ́jà yìí yóò lé gbogbo àwọn lọ ní o. Àwọn olóṣèlú ilẹ̀ Haúsá wọ̀nyí kò gbà. Bẹ́ẹ̀ ohun tó padà ṣẹlẹ̀ náà nìyẹn, sọ́jà ló lé gbogbo wọn lọ. Àwọn kẹrin tí wọ́n takò ọ̀rọ̀ ìbò yìí, tí wọn kò sì fẹ́ kí Abíọ́lá gba ọ̀pá àṣẹ bó tilẹ̀ jẹ́ pé ó ti wọlé ìbò, ni àwọn ọmọ Ìgbò tí wọ́n wà nínú ìjọba Babangida. Ọkùnrin kan wà tí wọ́n ń pè ní Uche Chukwumereje. Chukwumereje yìí ni olórí àwọn akéde fún ìjọba Biafra lásìkò ogun abẹ́lé. Gbogbo irọ́ tí Ojukwu ń pa nígbà náà àti bí wọ́n ṣe ń pariwo Biafra kiri ayé, Chukwumereje ló wà nídìí ẹ̀. Òun àti àwọn ẹlẹgbẹ́ ẹ̀ sì kórìíra Yorùbá gidigidi, nítorí wọ́n ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ló jẹ́ kí àwọn pàdánù lásìkò ogun abẹ́lé, pé Awólọ́wọ̀ ló kọ́ Yakubu Gowon ní ọgbọ́n tí Nàìjíríà fi ṣẹ́gun àwọn. Nídìí èyí, Chukwumereje, Clement Akpangbo tí í ṣe mínísítà fún ètò ìdájọ́, Walter Ofonagoro tí í ṣe alukoro àgbà fún ẹgbẹ́ NRC, gbogbo wọn sòpàǹpá, wọ́n yẹra fún Kusamotu tí í ṣe alága ẹgbẹ́ wọn. Wọ́n sì ní ìbò June 12 kì í ṣe ti Nàìjíríà, àwọn Yorùbá fẹ́ fi dá ogun sílẹ̀ ni. Láàárín June 12 sí June 21, àwọn èèyàn wọ̀nyí dán nǹkan wò nílùú Àbújá. Nígbà tí ọ̀rọ̀ ti di pé iwájú ò ṣe é lọ, ẹ̀yìn ò ṣe é padà sí, àwọn òyìnbó dá sí ọ̀rọ̀ náà. Bẹ́ẹ̀ làwọn tí wọ́n lẹ́nu ní Nàìjíríà pàápàá. Wọ́n ní kí Babangida pàṣẹ kí wọ́n kéde èsì ìbò náà, kí wọ́n sì jẹ́ kí gbogbo ayé mọ̀ pé Abíọ́lá ló wọlé. Aṣojú àwọn òyìnbó Britain múra láti rí Babangida. Ọkùnrin náà sá fún un. Bẹ́ẹ̀ ni tàwọn ìlú òyìnbó míì, bí wọ́n bá ti fẹ́ rí ọkùnrin Maradona yìí, àwọn ọ̀gá sọ́jà tí wọ́n yí Babangida ká kò ní jẹ́ kí wọ́n rí i. Abíọ́lá náà múra láti rí Babangida láti mọ ohun tó ń ṣẹlẹ̀ nígbà tó jẹ́ ọ̀rẹ́ ni wọ́n, ṣùgbọ́n wọn kò jẹ́ kó rí i. Òun ló bá sáré pé kí òun ká mọ́ Katsina níbi tí wọ́n ti ń sìnkú bàbá Shehu Musa Yar'Adua. Àmọ́ ó kàn lọ ni àwọn sọ́jà rọ̀gbà yí Babangida ká débi pé Abíọ́lá ò tilẹ̀ lè súnmọ́ rárá ni. Nígbà tí àwọn ọ̀gá sọ́jà yìí rí i pé apá àwọn kò fẹ́ ká àwọn tí wọ́n ń wá Babangida wá yìí, wọ́n kúkú tàn án. Wọ́n ní kó jẹ́ kí àwọn lọ máa ṣe ìpàdé àwọn ní Minna, kó lè ráàyè sinmi kí àwọn kúrò ní Àbújá fún wọn. Bẹ́ẹ̀ làwọn sọ́jà yìí wá Babangida lọ, ó di Minna nílé ẹ̀ tó kọ́ síbẹ̀. Ń lẹ́nìkan ò bá rí i mọ́. Àmọ́ títí di àsìkò yìí, kò sí ẹni tó lè sọ o bóyá àwọn ọ̀gá sọ́jà yìí ni wọ́n dọ́gbọ́n tàn án lọ ni o, tí wọ́n sì mú un pamọ́ pé àfi kó ṣe ohun tí àwọn ń fẹ́, àbí òun fúnra ẹ̀ ló dọ́gbọ́n sá lọ bẹ́ẹ̀. Ọjọ́ 18 oṣù kẹfà yẹn náà, June 18, ló kó lọ sí Minna, tẹ́nìkẹ́ni kò sì rí i mọ́ yàtọ̀ sí àwọn ọ̀gá sọ́jà wọ̀nyí. Níbẹ̀ ni gbogbo wọn ti ń lọ bá àwọn bíi Abacha, Dongoyaro, David Mark, Anthony Ukpo, Halilu Akilu, Aliyu Muhammad àti àwọn míì tí wọ́n sì ń ṣèpàdé lóríṣiríṣi. Minna ni wọ́n wà. Kìnní náà kò sì yàtọ̀ sí ohun tí wọ́n ń pè ní kú, ìfipágbàjọba. Ìròyìn tó jáde láàrin wọn ni pé wọ́n ti mú Babangida pamọ́ o, pé tí kò bá ṣe ohun táwọn sọ́jà náà fẹ́, wọn yóò yìnbọn pa á síbẹ̀ ni. Ọlọ́run ṣe kò kúkú síyàwó ẹ̀ níbẹ̀, kìdá àwọn sọ́jà yìí náà ni. Àwọn ni wọ́n ń ṣe oúnjẹ fúnra wọn, àwọn ni wọ́n sì ń ṣe ohun gbogbo fúnra wọn. Kò sì sí ẹnìkan tí wọ́n jẹ́ kó wọlé síbẹ̀, Babangida nìkan pẹ̀lú àwọn náà ni. Àmọ́ nítorí pé Maradona lórúkọ ọkùnrin náà, kò sí ẹni tó lè fọwọ́ sí pé kìdá ohun tó ń ṣẹlẹ̀ níbẹ̀ nìyẹn.
ó lè jẹ́ òun fúnra ẹ̀ ló ṣètò yìí kí gbogbo ayé lè sọ pé àwọn sọ́jà ti mú un. Babangida kò padà dé títí tí Dahiru Saleh, olórí àwọn adájọ́ Àbújá, fi dájọ́ pé gbogbo ìbò tí wọ́n dì ní ọjọ́ 12 oṣù kẹfà náà, ìyẹn ìbò June 12, pé kò sí ìbò níbẹ̀. Òun wọ́gi lé ìbò náà kí wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ bẹ̀rẹ̀ ìbò tuntun ni. Àwọn májẹ̀ ó bàjẹ́ míì tún pe ẹjọ́ sí Èkó, Ìbàdàn àti Benin. Àwọn yìí sì dájọ́ tiwọn níbẹ̀ pé àfi kí wọ́n kéde ẹni tó wọlé ìbò náà nítorí wọ́n ti di ìbò náà parí. Kinní kan kò sì gbọ́dọ̀ dáhùn oṣù dúró láti má kéde ẹni tó wọlé. Bẹ́ẹ̀ ni ìdájọ́ di oríṣi méjì, ohun gbogbo sì di yánkanyànkan. Àmọ́ èyí tó jù ni pé kò sẹ́ni tó gbóhùn Babangida, wọn kò sì rí i. Ọkùnrin náà wọlé sí Minna nígbà tí yóò ti Minna dé lọ́jọ́ 21 oṣù kẹfà June 21 yìí. Ọ̀tọ̀ lohun tó kù tó ń bá àwọn èèyàn sọ. Ó pe ọmọ Ọmọrùyì, pòfẹ́sọ̀ tó ń bá a darí ètò ìjọba àwarawa. Ó ń wá ọ̀nà àbáyọ pé bóyá ìyẹn ní ọ̀nà míì tó fi lè ran òun lọ́wọ́. Gbogbo ohun tó sì sọ fún Ọmọrùyì ọ̀rọ̀ bíi ti ẹni tó mu nǹkan ni. Babangida sọ fún Ọmọrùyì pé Abacha lòun ò fẹ́ Abíọ́lá, pé bó bá sì ti sọ pé òun kò fẹ́ Abíọ́lá kò sóhun tóun lè ṣe sí o. Ó lóun kò lè da Abacha nítorí òun ló gba ẹ̀mí òun là lọ́wọ́ àwọn tó fẹ́ẹ́ fìbọn gbàjọba lọ́wọ́ òun ní 1990. Ó ní bó tiẹ̀ jẹ́ pé ọpọlọ Abacha kò tó nǹkan, síbẹ̀ tó bá di ọ̀rọ̀ ká fìbọn gbàjọba òun lọ̀gá pátápátá. Ó ní bó bá jẹ́ òun rí ọgbọ́n ẹ̀dá ni òun ìbá kan gbéjọba náà fún David Mark tí òun ìbá sì máa lọ sílé òun. Ṣùgbọ́n Dongoyaro àti Abacha máa pa Mark kílẹ̀ tó mọ́ ni. Bẹ́ẹ̀ òun kò lè fi Abacha àti Dongoyaro sílẹ̀ nínú sọ́jà. Wọ́n máa dá ogun sílẹ̀ ni nítorí wọ́n kórìíra ara wọn. Àwọn méjèèjì ló sì lágbára. Babangida sọ fún Ọmọrùyì pé bẹ́ẹ̀ náà lòun kò lè dálẹ̀ Sultan nítorí ẹni tó ti dúró ti òun ni. Tí ilẹ̀ Haúsá bá sì ní àwọn kò fẹ́ Yorùbá, òun kò lè kọ̀ sí wọn lẹ́nu nítorí àwọn ni wọ́n sọ òun di sọ́jà. Bí kò bá sí tiwọn, òun kò lè di kinní kan nínú iṣẹ́ ológun débi pé òun máa wá di olórí Nàìjíríà nígbà kankan. Ó sọ fún Ọmọrùyì pé àwọn sọ́jà yẹn fẹ́ pa òun o. Bí òun bá sì kéde Abíọ́lá pé wọlé, wọ́n máa pa á, wọ́n máa pa ìyàwó òun, wọ́n máa pa gbogbo ilé òun rìn. Ó ní bí òun ti ń bá a sọ̀rọ̀ yẹn pé àwọn sọ́jà ti yí ilé òun po. Wọ́n retí kí òun ṣe àṣìṣe kí wọ́n pa òun ni. Ó ní láti bí ọjọ́ 5 sẹ́yìn ni wọ́n kò ti jẹ́ kí òun rí ìyàwó òun tàbí ọmọ òun tàbí ẹbí òun kankan, tí wọ́n ní ohun tó wà nílẹ̀ kì í ṣe ọ̀rọ̀ obìnrin. Ó sọ fún Ọmọrùyì pé ẹ̀mí òun Ọmọrùyì fúnra ẹ̀ òde nítorí wọ́n mọ̀ pé ọ̀rẹ́ òun Babangida ni. Nígbà náà ló wá fìbínú sọ̀rọ̀, ló sọ fún Ọmọrùyì pé káwọn Yorùbá náà lọ sinmi. Àwọn ni wọ́n ní ètò ọrọ̀ ajé Nàìjíríà lọ́wọ́, àwọn náà ni wọ́n kàwé jùlọ. Kí wàá ni wọ́n tún ń fẹ́? Àwọn ọba ilẹ̀ Haúsá ní àwọn ò fẹ́ kí wọ́n tún gba agbára ìjọba lọ́wọ́ àwọn, kí àwọn náà lọ jókòó jàre. Àwọn ohun tí Babangida sọ fún Ọmọrùyì nìyẹn. Nígbà tí yóò sì jáde lọ́dọ̀ ẹ̀ lóru, ó sọ fún Ọmọrùyì pé kó kọ̀wé ètò fún òun kí àwọn lè jọ wá ọ̀nà àbáyọ sí ohun tó ń ṣẹlẹ̀ náà. Ọmọrùyì kò sùn mọ́jú. Ó lóun ò lè sùn. Iṣẹ́ ọ̀nà àbáyọ yìí lòun ń ṣe, tí òun sì kọ ìwé rẹpẹtẹ láti sọ ọ̀nà tí Babangida lè gbà fún un. Ṣùgbọ́n Ọmọrùyì kọ̀wé lóòótọ́. Nígbà tó mú ìwé délé Babangida lọ́jọ́ kejì, àwọn Dongoyaro kò jẹ́ kó rí Babangida mọ́. Bẹ́ẹ̀ ni David Mark sọ fún un pé kó fi ọkùnrin Babangida yìí sílẹ̀ jàre, pé òun pòfẹ́sọ̀ yẹn gan ló ń yọ ọ lẹ́nu. Bẹ́ẹ̀ ni wọ́n yí Babangida po ní alẹ́ ọjọ́ 22 oṣù kẹfà yìí, June 22, 1993, tí wọ́n sé ilẹ̀kùn mọ́ wọn pinpin. Nígbà tí yóò sì di ọjọ́ kejì, ìyẹn ọjọ́ 23, June 23, 1993, Babangida ní gbogbo ayé lórí tẹlifíṣàn àfi bí ẹlẹ́gùn Ṣàngó. Ìkéde ló wá ṣe. Ojú ẹ̀ le koko, ohun ẹ̀ ń gbọ̀n pẹ̀pẹ̀, ó sì múra pé gbogbo ohun tó bá fẹ́ dà kó dà kí òun rí i. Níbẹ̀ ló ti kéde pé òun fagilé ìbò June 12, kò sì sí ohun tí ẹnikẹ́ni lè ṣe sí i. Bẹ́ẹ̀ ni abẹ́rẹ́ tó kó wọnú òkun kò ṣeé wárí. Iyọ̀ tó dà sómi ṣègbè. Ọ̀pálámbá ọtí òyìnbó fọ́, bàbá sọgbásọgbá kan kò rí sọ. Babangida fagilé ìbò June 12, ọ̀rọ̀ náà sì di wàhálà, ṣùgbọ́n ẹnikẹ́ni kò rí nǹkan kan ṣe sí i. Ọláyíwọlá Alága ló ṣe ìwádìí yìí fún Bùdó Àgbáyé tó ń rí sí àṣà àtìṣe Yorùbá.
Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. Ẹ kú kalẹ̀.